Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa wọn, alátìlẹ́yìn wa, olùpamọ́ wa, àgádágodo ẹ̀mí wa, ẹni mímọ́ jùlọ, aṣẹ́yìnlọ́ba fún àánú àti ojú rere tí a rí gbà ó. Tẹ́ tún jẹ́ ká rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù ìkẹfà. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ mímọ́ yín o. Olùpamọ́ wa, ẹ ṣé o. Olúwa, ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí, ẹ jẹ́ kó tú ayé, ọkàn, ara wa, ilé wa, ẹbí wa, ìgbéyàwó wa, ẹ jẹ́ kí ó tú ṣe. Kí a jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Ní ọjọ́ àìkú ọjọ́ kẹjọ oṣù kẹfà. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé mímú àṣìṣe kúrò nínú ìgbéyàwó. Mímú àṣìṣe kúrò nínú ìgbéyàwó. Àwọn àkọ́sórí wa nínú ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkọkàndínlógún. Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkọkàndínlógún. Ẹ̀yin mọ èyí o, ẹ̀yin ará mi olùfẹ́, ṣùgbọ́n jẹ́ kí olúkúlùkù ènìyàn kí ó máa yára láti gbọ́, kí ó máa lọ́ra láti fọhùn, kí ó lọ́ra láti bínú. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Kólósè orí ìkẹta ẹsẹ̀ ìkejìlá dé ìkáǹdógún. Kólósè orí ìkẹta ẹsẹ̀ ìkejìlá dé ìkáǹdógún. Nítorí náà, bí àyànfẹ́ Ọlọ́run, ẹni mímọ́ àti olùfẹ́, ẹ gbé ọkàn ìyọ́nú wọ̀ o, ìṣeun, ìrẹ̀lẹ̀, inú títù, ìpamọ́ra. Ẹ máa faradà fún ara yín o, ẹ sì máa dáríjì ara yín. Bí ẹnìkan bá ní ẹ̀sùn sí ẹnìkejì, bí Kristi ti ń dáríjì yín, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó máa ṣe pẹ̀lú. Àti borí gbogbo nǹkan wọ̀nyí, ẹ gbé ìfẹ́ wọ̀ o, tí í ṣe àmùrè ìwà pípé. Ìkáǹdógún ẹsẹ̀ tí ó kẹ́yìn. Ẹ jẹ́ kí àlàáfíà Ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn yín sínú èyí tí a pè yín pẹ̀lú nínú ara kan, kí ẹ sì máa dúpẹ́. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Òfin àròpọ̀ àkọ́kọ́ nínú ohun tí mo pè ní ìṣirò ìgbéyàwó. Ó sọ pé ìfẹ́ fọ́jú. Ìwé Òwe orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìlá sọ pé ìfẹ́ ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Nítorí náà, àwọn tó ṣe ìgbéyàwó kò gbọ́dọ̀ máa kùn nípa gbogbo àṣìṣe ọkọ tàbí aya wọn. Láti mú àṣìṣe kúrò, wọ́n gbọ́dọ̀ kọ́ láti gba kùdìẹ̀kudiẹ ara wọn mọ́ra. Àwọn ènìyàn kan máa ń pe ọkọ wọn ní áńgẹ́lì. Ó tilẹ̀ jẹ́ pé mi ò lòdì sí èyí o. Òfin àròpọ̀ mìíràn sọ pé áńgẹ́lì kì í jẹ jọlọ́ọ̀fù. Èyí jẹ́ ọ̀nà àpárá láti sọ pé ènìyàn kì í ṣe áńgẹ́lì, àti pé nítorí náà kò lè ṣe àṣìṣe. Ó ṣe pàtàkì pé kí àwọn tó ṣe ìgbéyàwó máa ní àfojúsùn kí wọ́n má ní àfojúsùn tí kò ní ìtumọ̀ lórí ọkọ tàbí aya wọn. Èyí tí yóò fún wọn ní ipò tí wọn yóò fi máa bínú nígbà gbogbo. Tí o bá ti ṣe ìgbéyàwó tàbí tí o ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe é, ó gbọ́dọ̀ yí ọ pé ìwọ tàbí aya rẹ yóò ṣe ara yín ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nínú ìgbéyàwó yín o. Ẹ̀wẹ̀, mímọ̀ bí a ṣe ń mú àwọn àṣìṣe yẹn kúrò yóò ràn ọ́ lọ́wọ́ púpọ̀ púpọ̀. Ní àwọn ọdún sẹ́yìn, mo palẹ̀mọ́ fún ìrìn àjò kan. Aya mi fẹ́ sìn mí dé pápákọ̀ òfurufú. Mo mọ̀ pé ó ṣeé ṣe kí ó fẹ́ dá mi dúró. Nítorí náà mo ní ọkọ̀ máa ń rìn kíákíá tí kò bá sí tírélà lẹ́yìn. Ó fèsì pé, ta ni tírélà? Mo ṣàkíyèsí pé ohun tí mo sọ fẹ́ bí nínú. Nítorí náà, mo yára wípé, èmi náà mà ní tírélà, ìwọ ni ọkọ̀. Mi ò fẹ́ dá ọ dúró ni o. Ó rẹ́rìn-ín. Ó ní o mọ nǹkan tí ò ń ṣe. Tí mi ò bá ṣe kíákíá kí n yí padà, ìjà ìbá bẹ̀rẹ̀ láti ibẹ̀. Ó ṣe pàtàkì fún àwọn tí ó ti ṣe ìgbéyàwó láti mọ ìgbà tó yẹ kí wọ́n dákẹ́ ọ̀rọ̀ tàbí láti mọ ìgbà tí ó yẹ kí wọ́n sọ̀rọ̀, kí wọ́n mú ìbínú kúrò lára ọkọ tàbí aya wọn, àti àwọn ohun tó ṣeé ṣe láti fa ìbínú. Ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkọkàndínlógún sọ pé, ǹjẹ́ òdiwọ̀n tó pé
láti mú àṣìṣe kúrò nínú ìgbéyàwó. Nígbà tí o bá yára láti gbọ́, ìwọ yóò mọ bí wàá ti ṣe fi ara rẹ balẹ̀ gbọ́ ti ọkọ rẹ tàbí ti aya rẹ láì wá ọ̀nà láti kojú rẹ̀ tàbí gbèjà ara rẹ láì nídìí. Lílọ́ra láti fèsì jẹ́ mímọ̀ pé ní ìgbà mìíràn ó jẹ́ ìwà aṣiwèrè láti sọ ohunkóhun tó wà ní ọkàn rẹ. Ní ìkẹyìn, ẹnikẹ́ni tó bá lọ́ra láti bínú a kò lè tètè ṣẹ́. Olùfẹ́, tí o bá fẹ́ ní ìgbéyàwó pẹ̀lú ìjà kékeré tàbí àṣìṣe ráńpẹ́, o gbọ́dọ̀ kọ́ láti má ṣe ní àfojúsùn tí kò ní ìtumọ̀ fún aya tàbí ọkọ rẹ. O tún gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń gba kùdìẹ̀kudiẹ ọkọ tàbí aya rẹ nígbà tí ó bá ṣe àṣìṣe pẹ̀lú rẹ. Sùúrù kí ó bá lè dára sí i pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run. Nígbà tí ó bá ṣe àṣìṣe pẹ̀lú rẹ, ìwọ mú sùúrù kí ó bá lè dára sí i pẹ̀lú ìrànlọ́wọ́ Ẹ̀mí Mímọ́. Kókó ọ̀rọ̀ láti mú àṣìṣe kúrò. Àwọn tó ti ṣe ìgbéyàwó wọ́n gbọ́dọ̀ kọ́ láti máa gba kùdìẹ̀kudiẹ tọkọ wọn tàbí ti aya wọn mọ́ra. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run á fi àwọn ìdílé tí ó ti ṣe ìgbéyàwó lé yín lọ́wọ́ agbára láti lè máa gba kùdìẹ̀kudiẹ àti oore ọ̀fẹ́ láti máa gba kùdìẹ̀kudiẹ ti ọkọ àbí ti aya mọ́ra. Olúwa ẹ yọ̀ǹda o, tí wọ́n lè farabalẹ̀ kí wọ́n máa lọ́ra láti gbọ́, kí wọ́n sì máa lọ́ra láti fèsì. Olúwa yọ̀ǹda fún ìgbéyàwó àti àwọn ìgbéyàwó tó ń la làásìgbò kọjá. Ọlọ́run o, ẹ bá wa dá sí i. Ẹ pẹ̀tù sí aáwẹ̀ tó wà láàrin ọkọ àti aya kí ilé náà kí ó má ṣe dàrú. Olúwa yóò sì gbọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayakó ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.